láti rí Facebook lẹ́nu yẹn ti rí mẹ́sẹ̀gì yẹn nípa àwọn àfọ àwọn akọ́lọ́nkọ́ bá wa kẹ́wọ̀n. So mo á fẹ́ tàn fún àmọ́ pé síbẹ̀ ni. So mẹ́sẹ̀gì yẹn lọ báyìí pé Alpha tó left 17 children sí lóòótọ́ ni. Bẹ́ẹ̀. Okay, wife wọ́n wá ní 13,500 in bank account. No house. Bẹ́ẹ̀. Okay, no house síbẹ̀ ni. Àbọ̀ nkọ́lé. Allahu Akbar. Allahu Akbar. Nkọ́lé. Ilé kí ó ní wọ́n kọ́ àti ilé kí ó ní wọ́n kọ́ àti ilé ìwé. Àbọ̀ nkọ́lé. La ilaha illallah Muhammad Rasulullah. Ilé kí ó ní wọ́n kọ́ àti ilé ìwé. Àwọn òkú ọjọ́. Allahu Akbar. Mo sì wáyé. Allahu Akbar. Wáyé. Ìjọ́ tọ́lọ̀ bá ní ó dùn ọgbà abẹ́. Ìjọ́ tọ́lọ̀ bá ní kò kàn ọgbà abẹ́. Allahu Akbar. Mo ti báwọn náà ṣe ní ọ̀rọ̀ ni wàá mọ iye àwọn èèyàn pé kí wọ́n ń ṣàánú. Allahu Akbar. Kò sígbà tá a wá pẹ̀lú wọn tí àwọn bá sọ pé àwọn ní ìdènà lọ́wọ́ wọn tó ní àfẹ́ǹdì àkàndà láti. Ẹnu dáńdọ́ lọ́wọ́ náà wọ́n tún sẹ́ǹdì táwọn tán. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Nítorí pé nígbà tó ní gbọ́rọ̀ yẹn pé wò ní ju 13,500 lọ lákàtí mo wò pé no. Báwo ló ti fẹ́ rí bẹ́ẹ̀ tí wọ́n yàn nílé kéwú méjì wọ́n nílé kéwú kan wọ́n ní skul kan ní Nàìjíríà. So mo dẹ̀ wò pé àwọn ọmọlé kéwú wọn máa sanwó so báwo yẹn kò sanwó. Kẹ́rì kódà ilé kéwú wọn gan ilé kéwú títọ́lọ̀ ní fíìsàbí láì. Àmọ́lé kéwú sanwó ni. Kódà títí di àti àwọn nǹkan ń ṣe àwọn nǹkan sọ́pà yóò kún sọ́lé tí wọ́n ní àlùmájìlì madrasa kí ló fà ní pé àfáà ìfún òní nǹkan kan lára. Ẹni tó bá rí kó san ẹni tí ò bá rí kó má san. Ẹni tó bá rí kó san. Bẹ́ẹ̀ ni skul náà. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu yarhamu. Okay, ọ̀rọ̀ tá a jọ sọ yìí ọ̀rọ̀ tó dáa nípa àǹfààní tó sì jẹ́ pé the first time tí mi ò gbọ́ ni. So ni mo fi pè yín. So mo ń bẹ̀rẹ̀ rìkọ́dù bá a ti ń sọ náà mo ń gbọ́ yín. So ọ̀rọ̀ tí àwa jọ ń sọ nísìnyí mo ń rìkọ́dù kalẹ̀. So sí kí ẹ fi yọ̀ǹda sí kí n share rẹ̀ lérí Facebook káwọn yẹn tó fi gbọ́ nípa dáadáa táfà àgbáyé ṣe. Torí pé ó yè mí gan náà lẹ́nu the first time tí gbọ́ rí. Mo ṣe rí nù. So ẹ fara máa kí n share rẹ̀ mi. Kò sí kẹta. Allahu Akbar. Allahu Akbar. Àfọ òkú dúkìá jọ rárá wọn ò wá yín wọn kó àwọn òṣèlè ńlẹkùlẹ. Ìjọba bá ní ó wá nànú ìjọba bá ní òsì nànú Ọlọ́run ló mọ iye ìgbà tó ṣe pé alọ́ àti tó ṣe pé àwa gẹ́gẹ́ ni à ń fi àfáà gẹ́gẹ́ ni wọ́n ń fi owó rọpò sí mọ́tò àlọ́ àtàbọ̀. Allahu Akbar. Allahu Akbar. Àfi ìdílé èèyàn pé àfẹ́ pé wọ́n wá sí ẹ̀wọ̀n mú iye báyìí wá ká tó fún un ara o. Ẹnìkan tó lè sọ pé àfáà máa ń ní àwọn aláàfáà bá fẹ́ sọ̀rọ̀ fún wa sí ara. Allahu Akbar. Allahu Akbar. Nígbà tí àwọn èèyàn bá tún táwọn èèyàn bá tún fẹ́ máa gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn lójú àgbègbè àìwá ṣe ìkọ̀nà àfáà ó tún máa ka wọn lọ́wọ́ pé ara ìmọ̀nìmọ́lá tọ́lọ̀ láti ń ṣe. Allahu Akbar. Ayíkọ́ láti gbẹ̀sán rẹ̀ àfáà máa ń sọ pé ayíkọ́ láti gbẹ̀sán rẹ̀ ọ̀run láti gbẹ̀sán rẹ̀. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Ayíkọ́ láti gbẹ̀sán rẹ̀ ọ̀run láti gbẹ̀sán rẹ̀ àfáà máa ń sọ pé ayé kì í ṣe tàwọn ẹni rí ọ̀run ní tiwọn. Allahu Akbar. Wọ́n máa ń sọ severally wọ́n ti máa ń sọ yín dáadáa níbi wá sí. Allahu Akbar. Ayé ìdá fáwọn ẹni rí ọ̀run ní máa dá fún wọn. Allahu Akbar. Allahu yarhamu. Allahu yarhamu. Allahu yarhamu. Ọlọ́run bá fi hàn sí àlùjánnà jẹ́nà. Bó ti wá jẹ́ pé àfáà wá ayé ohun tí wọn ò sì lé tí wọn ò sì dùn kankan ní tìpátì kúrúkù
tó mo fẹ́ sọ fún yín ọ̀tọ̀ tẹ́bí pé gbogbo àwọn àfáà tẹ rí níta nísìn gbogbo àfáà tẹ rí níta tí wọ́n wà ń ta tí wọ́n ń ṣe wá sí káàkiri láwọn ọ̀dọ́ àfáà tí wọ́n ti wá sí káàkiri àwọn tó ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ nísìn ní èyíkéyìí ìran tí wọ́n bá jẹ́ tí wọ́n ti kéwú gbogbo wọn pátá níbi tí wọ́n máa tó pé lẹ́pọ̀sì yẹn káàkiri àpótà àfáà àlàkọ́kọ́ ni tí wọ́n kọ́ lẹ́pọ̀sà rẹ̀. Allahu akbar. Allahu akbar. Mo lẹ́pọ̀sà àfáà kan fún àṣìṣe níta gbangba ṣáájú àwọn àfáà àbùtọ́. Allahu akbar. Allahu akbar. Àwọn tí kálukú náà wá rí wọn ní kálukú náà bá ń kọ́ sẹ̀ ká ẹ̀yà àánú máa ṣe kóṣà kí yà ẹnu ìbílẹ̀ kárí. Allahu akbar. Allahu yarham. Gẹ́gẹ́ ti bá wọn. Allahu yarham. Inú àkọ́kọ́ àfáà ní ilẹ̀ wa tí ń jẹ́ ọ̀dọ́ nígbà náà tí ń jẹ́ ọ̀dọ́ ọ̀rọ̀ tó ti lé ní 30 ọdún là ń sọ yìí o tí ń jẹ́ ọ̀dọ́ tí mo ṣe wá sí káàkiri níta gbangba ẹni tọ́lọ̀ ń kọ́kọ́ rọ àwọn mo wò sáìdì wọn ju rárá àfáwà àbòtó wọn kì í ṣẹni tí wọ́n máa ń di kéèkì fólówó pé ṣe báyìí ìṣẹ̀ni bẹ́ẹ̀ nìṣẹ́ kódà ìṣẹ́ máa káwọn àmì ńlá pé àwọn bọ́lọ̀ ti wá kó àwọn aráàlú títì yìí kí ló dé tí bẹ́ẹ̀ máa wá sọ pé alágbájá gbọ̀ngàn fún mi ọmọdé ṣe nǹkan báyìí àwọn ṣe nǹkan báyìí ara o àfíìsì bẹ́ẹ̀ owó kankan ìjọ àfáwà ló fi lára àwọn olówó ìjẹ́ tálíkà lára èèyàn kò sì wá kò mú ìdí àbàrà fún yàn kúrò lára àfáwà lára tálíkà àfáà kì í wo pé èèyàn lówó fún fi máa bàbàrà yàn wọ́n sì wo pé èèyàn ò ní wọ́n fi máa yẹ̀ yàn. wọ́n ti káfà bá wo ti owó ni gbogbo àwọn tára ayé ń gbúrò níta gbangba lónìí tán ṣe wá àti kí wọ́n gun ọkọ̀ láńláti kí wọ́n ń kọ́lé láńláti kí wọ́n wà tán láńláti kò sẹ́ni tí ò ní owó tó àfàwà. kò sẹ́ni tí ò ní nǹkan àgbà tí wọ́n ń gun ọkọ̀ 50 million 40 million wọ́n ń kọ́lé 200 million kò sẹ́ni tí ò ṣáájú àfàwà nù. gẹ́gẹ́ bí tọ́lọ́run gbogbo ìgbésí ayé wọn tọ́lọ́run gbogbo ìgbésí ayé wọn. الله أكبر. الله أكبر. من بداية حياته حتى انتقل إلى الرفق الأعلى. الله أكبر. tí wọ́n ti wá jẹ́ni tí Ọlọ́run fún ní ayọ̀ kan tí wọ́n jẹ́ni tọ́lọ́run fún ayọ̀ kan tí wọ́n kò ní ayé bẹ́ẹ̀ wá ní wọ́n kì í fẹ́ gbọ́ pé ara ní nìkan lẹ́gbẹ̀ẹ́ wọn. Allahu Akbar. wọ́n kì í fẹ́ gbọ́ pé ara ní nìkan lẹ́gbẹ̀ẹ́ wọn. Allahu Akbar. nínú àwọn ọ̀rọ̀ tí a jọ sọ kẹ́yìn so à ń bọ̀ láti wá sí kanjọ́ ọ̀hún gẹ́gẹ́ bí báwọn àwa ya àbùtó so wọ́n á ń sọ fún ẹnìkan nínú mọ́tò pẹ̀tọ̀ bàbá alágbájá báyìí ó lọ́ọ́ mi fún ní owó gẹ́gẹ́ bí báwọn wọ́n ì ti fi owó ránṣẹ́ sí bàbá òun tẹ́lẹ̀ nígbà kan fẹ́ travel kó tó tí wọ́n wá sí lọ́rin wọ́n tún wá dé owó tó ń fẹ́ ránṣẹ́ sí kì í sí ìdíjọ́ mẹ́ta lọ́wọ́ nígbà tó wá dé sí Ìlọrin tí alábò tó wọn tó wá ní kẹ́ni kó lè fún àbáwọn lówó. gẹ́gẹ́ bí báwọn. ọlọ́rẹ̀ ni púpọ̀ ní àfáà wa ọlọ́rẹ̀ púpọ̀ ní wọn ọlọ́rẹ̀ púpọ̀ ní wọn ẹni tí Zahid kódà bá tún rí ìròyìn ní ìta lè fi qualify Zahad أزهد العلماء الدعاة في هذا العصر. الله أكبر. gbogbo ìfẹ́ sọ yìí torí pé ẹ̀yin lè jájá náà sí wọn tó ṣe pé 24 hours ẹ wà pẹ̀lú wọn so eléyìí ẹ gbọ́ rí wàláhì inú mi dẹ̀ dùn ká torí pé gbogbo ayé náà tó bá ṣe pé bọ́lọ̀ ń ṣe kẹ́ wọn tó pẹ̀lú àwọn olówó bẹ́ẹ̀ ṣàlàyé yìí bẹ́ẹ̀ náà ni wọ́n kó gbogbo wọn àwọn ń kà lónìí pé wọ́n ní wọ́n fi mọ́tò 10 sílẹ̀ wọ́n fi lé 20 lẹ̀ wọ́n ṣe kẹ́ní kan wọ́n ṣe kẹ́ní wọ́n ṣe fílẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe jẹ́ pé kò ju 13,500 wọ́n fílẹ̀ lákàntì yìí náà lọ bẹ́ẹ̀ náà ni gbogbo kẹ́ní yẹn náà wọ́n ṣe fílẹ̀ kọ́dà bó jẹ́ bílíọ̀n kọ́dà kó máa jẹ́ pé ayé ń ròyìn wọn pé ní gbogbo Nàìjíríà lónìí àyè gbogbo ayé lónìí the richest afa àbí the richest person
àfàbò tó ìyẹn ti dálẹ̀ yìí náà ó dálẹ̀ ọlọ́run kó bá wa ẹ̀kọ́ náà ló jẹ́ fún gbogbo wa kọ́lọ́run bá kó dákun kọ́lọ́run jẹ́ ká lè kẹ́kọ̀ọ́ dáadáa látara rẹ̀ so gbogbo tí èèyàn bá ní àwọn tí bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ni kí èèyàn ṣàánú wọn yìí ò lè ṣe fún gbogbo èèyàn tá àwọn mẹ́nu wọn bá tí èèyàn bá ní kẹ́yàn ṣe àwọn tí èèyàn bá tọ́lọ̀ bá tarí fún ṣe wá tó wá rí kí tó wá wà bẹ́ẹ̀ ni pé kì í ṣe pẹ́ tó súnmọ́ àfáà nìkan ni àfáà ń ṣe àánú fún o ọlọ́run ló mọ àwọn èèyàn tí wọn ò rí àfáà rí tó ń pàṣẹ àfáà lè gbọ́n tẹ́ dákun nǹkan báyìí ìṣòro báyìí làwọn náà. wọn ò sí ní lẹ́sẹ̀ máa béèrè pé ìmọ̀rí báwo ló ti gẹ́ẹ̀tì nọ́mbà rí báwo ni mo ti báwo ti fẹ́ mọ̀ pé òótọ́ ló ń sọ àbí rọ́ ló ń pa. sẹ́ńdà kan nọ́mbà rẹ̀ wọ́n sì sẹ́ńdà owó sí. Allahu Akbar. wàláì ọlọ́run ló mọ àwọn èèyàn tó yẹ pé wọ́n fẹ́ ṣiṣẹ́ abẹ àwọn olówó tó ń ṣiṣẹ́ abẹ àfáà wa lọ́lọ́run lò tí wọ́n tọ́lọ́run fi ní kí wọ́n rí ṣiṣẹ́ abẹ wọn ṣe. Allahu Akbar. ẹnìkan sì ń bẹ pé ìjọ tọ́ọ̀sì tó lọ yìí òun àtàfà sọ̀rọ̀ pẹ̀lú pé ẹnìkan fẹ́ ṣiṣẹ́ abẹ fún bí wọ́n ṣe ṣe àánú fún òǹtọ̀hún. wàláhì làásìm ẹnìkan fẹ́ ṣe sọ́jú táwa sì ti fi ẹni ẹlẹ́mìí balẹ̀ sáà pẹ̀lú gbọ́lọ́hún yóò rí sọ́jú náà sí ẹni yóò lówó ó wá kí bá fa àfẹ́tọ̀ ẹ̀dàkùn ẹ̀ràn lọ́wọ́ bí wọ́n ṣe rí sọ́jú yìí sí àfáà sì fi lẹ́mìí balẹ̀. Allahu Akbar. lẹ́mìí balẹ̀ sáà pẹ̀lú gbọ́lọ́hún àwọn sì ràn lọ́wọ́ fún Allahu Akbar. Ṣé ẹ máa fóònù nọ́mbà ẹ nìyẹn? ẹ mọ fóònù nọ́mbà rẹ̀ ẹni tí ó súnmọ́ ló sọ fún mi. ok ní tó súnmọ́ ló sọ fún mi. nítorí pẹ̀lú ẹ̀bẹ̀ ni pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ó wà recorded so later a máa sọ̀rọ̀ báyìí tí máa gẹ̀ẹ́tì máa pè é later àbí ẹ bá mi send phone number ẹni tí ẹni tó mẹ́rin tó fẹ́ ṣe operation yẹn bá mi send phone number yẹn ní WhatsApp so a máa discuss yẹn later ọlọ́run kó bá wa kẹ́ wọn àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ àlékún ìyọ́nú ọlọ́run ọba kọ́lọ́run ọba kí ó dákun kó bá wa ṣe fún wọn kọ́lọ́run ọba kó wá jí káwa náà lè gbé dáadáa kọ́lọ́n jẹ́ ká lè ṣe dáadáa láyé ká tó kú kọ́lọ́n kó sì wá lẹ́ni tí ó lè máa sánú. ẹ jẹ́ kí n tó sọ̀rọ̀ kánà fún yín mo tó bá ti nìsín àlọ́ àti kan ó ti tó bí ọdún mẹ́sàn-án sísìn. àwọn àti àlọ́ sí ẹ̀fẹ́ nínú rọ̀mùdánà ni àlọ́ lè tó àti lẹ́pẹ́ ó tẹ̀sí lọ́dún ó tún 15 years àlọ́ tó àti ní ẹ̀fẹ́ ní rọ̀mùdánà. àwa níwà àti ní ìrọ̀lẹ́ ní orílẹ̀ nígbà tá a wá ń bọ̀ alátẹ̀fẹ́ ọ̀nà àjálàgbà gbọ́nà ti blọ́ọ̀kù nù sáfìkì jí kọ́nà blọ́ọ̀kù àwọn ará orílẹ̀ tí wọ́n ń pè torí ọjọ́ ti fẹ́ lọ ní àtàfà bọ́ọ̀lẹ̀ nù mọ́tò àtàrọ̀ àjọ mọ́tìn lágbé láti àjá ọ̀kadà láti àtàgá di orílẹ̀. àfi mọ́tò lẹ̀ pétọ̀ dírẹ́fà àti àwọn kan nínú mọ́tò kọ́mọdé mọ́tò bọ̀ wá. ọ̀kadà lè àtàfà gbé. àfọwò pé wọ́n máa rí àwọn lérí ọ̀kadà pé àpàtà pè níwájú náà lọ. àpàtà pè nígbà ìníkáyé náà tó ń wà sí ni. iná ní kí a máa rí lérí ọ̀kadà. tó o ti dúró pé àwọn alex kìsì ṣe bí ó dọ̀tún ló mú kékeré ṣe pé bóyá àfẹ́ wá. ọ̀kadà gbé látàjà fi mọ́tò lẹ̀. bàbá àwọn tẹ́ bàbá tó kù nù ó dọ̀ tráfíkì wọn bá wa. Allahu Akbar. Allahu yarham. ìráyè sáwọn àti ìdóòtì ti tọ́lọ́run lórí tọ́lọ́run ìní ìkìláàf pẹ̀lú iṣẹ́ tọ́lọ́run. Allahu Akbar. Allahu Akbar. Allahu yarhamu wa yudkhiluhu fasiha jannati. Allahu Akbar. Mo dúpẹ́ fún ibi jazakumullahu khairan. So máa gbìyànjú láti máa nà sára rẹ̀ táwọn ẹ̀ náà tó fi kẹ́kọ̀ọ́ níbẹ̀ torí ẹ̀kọ́ ńlá ni láyé ẹ̀kọ́ ńlá ni. So gbogbo tí a bá ń di gbogbo ẹ̀ bá ní kó fi àwọn tó bá lágbára kó ṣàánú so kọ́lọ́ba kó ṣàánú kó wà náà. So gbogbo dáadáa tí wọ́n ṣe fáwọn èèyàn nísìn ọkàn kó máa ṣàdúrà fún wọn. kọ́dẹ̀ lómi ìgbó ṣàdúrà fún wọn kó tó rántí pé wọ́n ṣàdúrà fún àwọn òbí rẹ̀ torí yóò wo ohun tí wọ́n gbé ṣe nígbésí ayé wọn pé ha níjọ́ tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí wọn ẹ̀yìn àfàlọ́ lọ́n ló fi ṣàánú wọn so ọlọ́run kó bá wa tẹ̀ wọn. kò wá sí tó lè ṣèyàn kò sí tó lè dé síyàn ní ìṣòro ìtàfó sọ ní pẹ́tọ̀ àdúrà báyìí máa lè ṣe àdúrà báyìí máa lè ṣe àdúrà báyìí máa lè ṣe. kò sí pé bóyá wa ń jó eré pẹ́pẹ́yẹ rárá o ìyá aláǹgbá
àfihàn nǹkan. àfihàn nǹkan. èyí tó pọ̀ jù náà àdúrà táfà wa máa ń fún yàn òun náà ni ayatul kursi yìí àti suratul fatiha àti ya hayyu ya qayyum. ayatul kursi yìí suratul fatiha ya hayyu ya qayyum. wọ́n mú ìyẹn láti bàbá alájẹ́ àgbà náà. bẹ́ẹ̀ni àti istighfar. Allah kò tí wá sọ àlékún ìkẹ́ àtàlékún gẹ̀ẹ́rẹ̀ fún wa. Mo dúpẹ́ fún ìgbà jazakumullahu khairan. Jazakumullahu khairan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.